ṣé mi ń post video VDM ni àbí tí VDM bá sọ̀rọ̀ ẹ̀tọ́ yẹn àwọn èèyàn máa wo show mi àbí àwọn èèyàn máa ra album mi. What it does has no inkling to my business. Àwọn èèyàn wọ́n máa pè pé sọ fún VDM kó má sọ. Mi ń pàṣẹ fún bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ ní gbọ́. Kò ní gbọ́. Kò ní gbọ́. Ṣebí mo mọ̀ mo ní kò ní gbọ́. A kàn fi sọ èmi gan lórúkọ fi sọ mí lórúkọ ni. Kò ní gbọ́ torí èmi ti sọ fún many times. No my má wọra ìsìn irọ́ ni. So mo ti rí pé personality ẹ̀ orí tó gbé wá sáyé nìyẹn. So ẹ believe nínú ká gbẹ́bọ ká ṣe tuntun ká pèsè. Tí wọ́n bá dẹ̀ ṣe mí kí n ṣoògùn fún yẹn ló máa ń dùn mọ́ mi jù. Káwọn orúmọlẹ̀ dá sọ̀rọ̀ wa. Tẹ́ bá fojú rí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ń sìn ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí ni ọ̀rọ̀ ìyànjú tẹ́ fẹ́ gbà wọ́n kí ni ọ̀rọ̀ ọ̀mọ̀ràn kí lẹ máa kọ́kọ́ tẹ̀ ṣe fún wọn. Let the poor breathe. Ta ni obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ wa mọ́tò orílẹ̀-èdè Nàìjíríà? Èdè wa le o. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà ló dé sójú amóhùnmáwòrán yín nígbà tí ìyá bẹ̀rẹ̀ mo ní mi ì tí ì fẹ́ ṣe aṣọ lójú eégún àmọ́ mo sọ̀rọ̀ nípa àjìjàngbara mo sọ̀rọ̀ ìgbà ara ẹ̀tọ́ fún ọmọlàkejì mo sọ̀rọ̀ nípa àwọn tí ó kàn mo sọ̀rọ̀ nípa àwọn tí ó kàn àmọ́ lórí ètò lénìí àlejò tí mo gbé wá fún wa ẹni tó kàn ni nítorí ibi tá a bí wọn gan a bí wọn sínú ẹbí àwọn àjìjàngbara ẹbí àwọn tí wọ́n dúró ti àwọn tí ò ní ẹbí àwọn tí wọ́n jẹ́ ohùn fún àwọn tí ò lóhùn mo pé ẹ ti máa wò pé lórílẹ̀-èdè Nàìjíríà yẹ ta ni orúkọ wo ni ẹ ti gẹ̀ẹ́tì gbájàre ẹ̀yin wa lórí ètò Oyinmomo ẹ bá mi kí Olúwaṣeun Aníkúlápó Kútì káàbọ̀ sórí ètò Oyinmomo lọ́jọ́ tèmi ṣé wàá pa Mo wà. kí ló ń ṣẹlẹ̀ Kò sí much. ẹ kàn scatter everywhere tẹ́ bá ti dé báyìí ṣé ó ti dé yá o ṣe. Rumors ni. Rumo bí akani ni àti rumo ọ̀la wọ́n ní rumors ni. Ó dà púpọ̀ náà àwọn èèyàn ló mọ̀ yín pàápàá jùlọ sáà tá a wà yìí pé àwa ọ̀dọ́ àwa Gen Z ẹ farapẹ́ wà torí a lè pè yín lárúgbó. Gen Z ọ̀dọ́ ni Gen Z papi. Èmi ni chairman of the Gen Z. Chairman of the Gen Z. Èmi ló ń yọ̀ sí chairman Gen Z tí mo ṣọ́ wọn. Ó ti ẹ̀ dá torí mo rí pé bẹ́ẹ̀ ṣe máa ń fà wọ́n létí pé etí yín ti di kí lẹ fi rò wípé etí àwọn ọmọ tó wà ń ta yìí etí wọn ti di torí mo rí pé ẹ máa ń fún wọn ní ìṣítí láti ayé àwọn bàbá yín nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kí ní mo rí i àmọ́ èèyàn ọmọ yìí ẹ̀ ń gbọ́ràn kí lẹ rò bóyá ó sọnù létí àwọn ọmọ wa yìí. Ṣé mo bó ṣe ń tọ́ wa nílé ìwé ni bó dẹ̀ ṣe tún kọ́ wa nílé ìwé náà wọn fún wa ní àwọn gbólóhùn tó yẹ ká ní láti fi níláyè sí fún nǹkan tá a ṣe láyé. Àwọn ọmọ Nàìjíríà àwọn olùkọ́ wa àwọn òbí wa àtàwọn ìjọba wa wọn ṣe nǹkan tó ní láti ṣe fún wa ká fi gbọ́n nínú ọ̀rọ̀ ayé. So nǹkan tẹ́mi náà máa ń ṣe pẹ̀lú programming nìyẹn online bá ti ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn tó ń pè ní youth àwọn ọ̀dọ́ pé kó fi lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú wọn kó fi lè mọ nǹkan táwọn lè ṣe láti fi gbé ìlú wọn lárugẹ. So kò jù bẹ́ẹ̀ lọ. Ṣáwá lè sọ wípé àjìjàngbara lè ń ṣe ìyẹn activist àbí orin lẹ ń kọ àmọ́ òye tẹ́ ẹ ní púpọ̀ nípa àwọn ọ̀rọ̀ yìí ló fi jẹ́ kẹ́ máa sọ fún wa ibo la lè tò yín mọ́. Mo ń kọrin mo tún pera mi ní nǹkan táwọn òyìnbó máa ń pè ní revolutionary ṣe mọ̀ torí àwa fẹ́ kí ìlú kó túṣe a dẹ̀ fẹ́ kí gbogbo nǹkan tó ti bàjẹ́ nílùú kó yí padà. So gbogbo ẹ all join as we talk am. All join everything enter na collabo torí àwa ọmọ Áfíríkà náà kò sí nǹkan tá a lè ṣe àwọn baba ńlá baba wa àwọn baba wa àwọn baba wa kò ń ṣiṣẹ́ kan ló máa ń ṣe
kò ń ṣe kankan ló máa ń ṣe láyé wọ́n máa ń ṣe nǹkan púpọ̀ bó bá ṣe wù wọ́n ló ṣe máa ń ṣe so èmi náà fẹ́ káwa ọmọ Áfíríkà tá à ń dàgbà ní àsìkò yìí ká náà rí bẹ́ẹ̀ whatever we imagine kó tá bá ti rò pé a lè ṣe ká jáde ká ṣe tá bá wọ́n pé nǹkan gidi ni kó tó àwọn òyìnbó máa sọ pé positive act. Nǹkan tó máa fa ìtẹ̀síwájú àti ìlọsíwájú ká jáde ká ṣe ká má bẹ̀rù anything ká má bẹ̀rù nǹkankan bẹ́ẹ̀ ni tó bá tiẹ̀ máa lakú lọ ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ báyìí ká má bẹ̀rù ká ṣe bí ọmọ akin. Ọmọ akin ò dẹ̀ gbọ́dọ̀ ṣojo. Ó dà ẹ jẹ́ ká wá mọ̀ Seun Kuti lẹ́yìn pé ẹ̀ ń kọrin ẹ̀yin ni aláṣẹ àtolùdarí Egypt 80 band lẹ́yìn pé ẹ jẹ́ ọkọ tí ẹ nífẹ̀ẹ́ ìyàwó yín tàtírí láìmọye ìgbà tẹ́ ti sọ fún wa lẹ́yìn pé ẹ jẹ́ bàbá dáadáa sí ọmọ yín adára kí tún ni ó wà nínú Seun Kuti tá àti ìfi bẹ́ẹ̀ mọ̀ àbí tẹ́ ẹ̀ kì í sọ fún wa. Tẹ́yìn tó bá ti mọ nǹkan mẹ́ta yẹn ń pa mi ó ti mọ everything. Lóòótọ́. Ó ti mọ gbogbo nǹkan tó ní láti mọ̀ ń pa mi kò sí nǹkan míì jù bẹ́ẹ̀ yẹn lọ tí mò ń ṣe táwọn èèyàn mọ̀ iṣẹ́ tí mò ń ṣe pẹ̀lú fún ìlọsíwájú Nàìjíríà pẹ̀lú movement of the people organization tó ń pè ní MOP tí mo ṣe chairman wọn so lẹ́yìn yẹn in those 3 definitions ẹ ti describe mi tán nìyẹn ẹ ti gbé mi síta ẹ ti gbé mi síta gbangbalẹ̀ wa. Ó dà ẹ jẹ́ ká wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé movement of the people mo mọ̀ pé nígbà kan ẹ gbìyànjú láti kọ̀wé ẹ̀bọ̀wé láti ṣe wípé ẹ ṣe registration ẹ̀ ó di nǹkan tí òfin support tí wọ́n fi òǹtẹ̀lú ibo lẹ́bàdé ṣé wọ́n ti fún yín ní ẹgbẹ́ yẹn. Wọ́n ti fún wa o àyè wà lójú ẹ̀ àyè bá wọn fà á but a ti fẹ́ díjú ẹ̀ báyìí but àndúró kí INEC káwọn gbogbo Nàìjíríà kó bá pariwo kí INEC kó ṣí portal registration káwọn new parties tó máa gbé new ideas wá sí political space wa ká lè wọlé officially torí INEC ti portal pa. Ṣẹ́yìn ló pé torí tí yín INEC ṣe ti pa. Ó dà bẹ́ẹ̀. Torí tí yín lọ ṣe ti pa. Ó dà bẹ́ẹ̀. Bóyá wọ́n ń bẹ̀rù pé ìwà bàbá ó wà nínú ọmọ torí ẹ̀jẹ̀ yẹn náà àlè fàbúrò. Nǹkan tó ṣe fún bàbá mi náà nìyẹn gbàtà fẹ́ register party MOP náà wọn register ẹ̀ náà ni wọ́n ṣe frustrate bàbá mi ní 1976 nìyẹn wọn ò lè frustrate èmi o nǹkan tó yẹ sọ fún wọn wọn kò tiẹ̀ lè sú èmi torí mi like ìjọ̀gbọ̀n báyìí so mo ti ready àmàjọ fà á ni wọ́n máa register MOP ilé. Tó registration MOP mo rí pé ẹ ti dúró fáwọn èèyàn kan nígbà tí a fẹ́ ṣe ìwọ́de ìyẹn ti EndSARS ẹ jáde ẹ sọ̀rọ̀ wọn ò fọwọ́rọ̀ yín sẹ́yìn ẹ̀dẹ̀ dúró lẹ́yìn ẹ̀ dúró ní òkùnkùn ẹ jáde tán pé èmi rèé nǹkan tí mò ń sọ rè amúlẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí tá a ṣe kọjá yìí bọ́ta láwọn ọmọ Nàìjíríà pé orí wa coconut head ni à ń gbọ́rùn kí ni ìdí tẹ́ ẹ fi jáde. irú ọkùnrin ṣe pé ká máa jáde lásán ni nǹkan tó máa jẹ́ kí Nàìjíríà dá. Solution problem wa ó also ní pé ká participate nínú politics wa so àwọn ọmọ Nàìjíríà tó bá ti ṣe protest tán wọ́n máa lọ sínú ilé wọn wọ́n máa lọ sùn. Kí ló yẹ kó máa ṣe. Ó jẹ́ kó wá political party kan láti join. Or political movement kan láti join ká mọ̀ pé àwọn organize ara wa tí gba election bá ti dé a máa lè yọ àwọn tá a fẹ́ kúrò níjọba kò ṣe pé a máa fẹ́ lòmíì síbẹ̀ tó dàbí ẹni tá a yọ. Ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò ọlọ́pàá ara ẹ̀ lára ẹ̀ ṣòkòtò nípa. Ṣòkòtò nípa ṣòkòtò ẹni tó bá sọ̀pá wọ́n máa fún lálàáwáǹsì sọ̀rọ̀ yẹn ti jáde. Yorùbá mi is mo ń try ní Kalakuta na pidgin English we dey speak Fẹlá Ọgbà Kárìrì sọ Yorùbá ní Kalakuta. Kí ló dé? Mi mọ̀ ohun nìkan ló máa ń sọ Yorùbá because Kalakuta is for Africa. It's not for Yorùbá people. Bóyá torí pé wọn ò fẹ́ sọ ní ẹlẹ́yàmẹ̀yà káwọn Ìgbò má sọ pé ẹ̀wọ̀n Yorùbá ló ń sọ bẹ́ẹ̀ yẹn àwọn ò lọ. Bẹ́ẹ̀ni exactly so pidgin English ló fi tọ́ mi street tí mo ti kọ́. Ṣé makanaki ẹ kọ́kọ́ jẹ give them o da as king of boy as street boy tẹ́lẹ̀ tó bá pè yín street boy ẹ̀ lè bínú. Mi ìbínú. Ẹ̀yin náà ti sọ pé street lẹ ti wá. Mi ìbínú. As king of boy as street boy kó tó di pé a lọ sí ẹnu ṣẹ́yìn ṣé ẹ lérò wípé hope wà fún country wa yìí
is there hope for Nigeria? Bẹ́ẹ̀ ni, there's hope for Nigeria. Kí ni hope tó wà ńbẹ̀? Ọlá wa máa dá nílùú yìí nítorí pé àwa ọmọ Nàìjíríà tá à ń bọ̀ sí. Àwa náà máa ṣe nǹkan tó máa jẹ́ kí Nàìjíríà nílọsíwájú nígbà tiwa. Ṣé rí àwọn bàbá wa, àwọn ológun wa kúrò military tó fún wa democracy. Àwọn bàbá wọn, àwọn ológun wa kúrò colonization tó fún wa nílùú tiwa. Kò ṣe pé àwa yìí la máa gbogbo ẹ̀ ṣe lẹ́ẹ̀kan náà. Gbogbo tí mo mọ̀ pé káà náà tó lọ, a máa ṣe nǹkan gidi lẹ̀ táwọn ọmọ wa náà máa lè dúró lé láti fi jẹ́ kí Nàìjíríà dá. Tó máa fi lè ṣe tiwọn, tó máa tún gbé lọ síwájú díẹ̀. Torí nǹkan tó ń ṣe wá, àwọn ṣe nǹkan tó máa fi tó máa dá sìn, tá lè túnṣe sìn. 100 kí ni 100 ọgọ́rùn-ún. 100 lọ́gọ́rùn-ún. Kí ni 400. 400 ẹ̀yin náà sọ fún mi. Ẹ̀yẹ Yorùbá débẹ̀. Ẹ ti ní pidgin lọ fi tọ́ yín. Kò ṣe páwọn èèyàn wa náà luko, ẹ jẹ́ máa gbọ́ yín. 400 years yẹn ló ti fi fa wàhálà l'Áfíríkà, ló ti fi bà Áfíríkà jẹ́. So kò ṣe nǹkan tá máa túnṣe lọ́gọ́rùn-ún ọdún sísìn. Ó sì máa jìnnà gan-an. Bẹ́ẹ̀ náà. Bóyá àwọn ọmọ yín gan-an tún jẹ́ nú ẹ̀. Láti máa ṣe iṣẹ́ yẹn láti sìn. Nǹkan tó necessary nìyẹn, nǹkan tó ṣe kókó náà ọ̀rọ̀ yẹn nìyẹn. Gẹ́gẹ́ bí Seun Kuti wọ́n ṣe sọ pé tó necessary tó ṣe kókó ọ̀ranyàn nínú problem yìí ni pé ká máa gbé iṣẹ́ yẹn ká máa gbé lọ síwájú. Ó ti ń gbóná àti ń ru, ó ti ń ru. Àmọ́ níbi tá à ń bá lọ yóò sì máa padà tutù torí Nàìjíríà gbọ́dọ̀ tutù, gbọ́dọ̀ dáa. Ó láṣẹ gbé àlejò wa Seun Kuti wá, iṣẹ́ wọn kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Tá bá ń sọ wípé àwọn tí wọ́n ní ohùn tí wọn ò dẹ̀ pa ohùn wọn tán low volume wọn tán sọ̀rọ̀ sókè tá à ń gbóhùn wọn ẹ ti gẹ́ẹ̀tì ẹlòmíì máa ṣe ẹ lọ sọ fún wọn pé eléyìí ò sọ pé lọ sọ fún wọn pé a ti sọ wípé àwa ni we are owning up to it. Ẹ jẹ́ kí wọ́n á bí yẹn jáde padà sí iṣẹ́. Ibo ní Egypt 80 band wà báyìí torí ẹ̀sùn kankan lẹ́nu mọ́jọ́ mẹ́ta yẹn ní àwọn olórin tó tiẹ̀ máa ń kọ́lé yìí pé 20 ọdún 13 tukọ̀ Egypt 80 band ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé ilé tìyẹn kalẹ̀ ni. Ṣé Egypt 80 band ò ṣe dáadáa ńgbà kan ni ẹ lọ break? Funny thing nínú rẹ̀ ni pé gbogbo àwọn many members nínú band mi ti di landlord. Èmi ni mo ṣe èmi mo gbẹ̀yìn. Kí nìdí? Because I'm a good boss, you know. Okay. So maybe I'm taking care of them too much. Mo tọ́jú wọn jù. Bóyá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Àwọn ìtọ́jú òde wa ń pọ̀ jù o. Bóyá torí ẹ̀ náà lọ ṣe tún fún yín ní support àti loyalty. Kò ṣe lè ní no, it's just the right time. Mo kàn fi make point ni pé kò ń ṣe pa musicians were talented. They can àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní Nàìjíríà ni wọ́n tẹ̀ ní talent tó ń ṣe igbá tó ń ṣàwò. So àwọn ọ̀dọ́ tó ń wò wọ́n sìn báwọn làwọn yẹn ṣe fẹ́ rora wọn sí rere tó ń rí pé àwọn tó níṣẹ́ ọwọ́ àwọn náà nílò lọ síwájú. So point tí mo make nìyẹn. Èrò kò ṣe pé iṣẹ́ wa ò mú wọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn náà náà rí bọ̀ pé àwọn kan tá ní iṣẹ́ ọwọ́ tá à ń ṣe nǹkan gidi tá à ń try. Ẹ ń fàṣẹ. Èyí tẹ́ ẹ̀ níṣẹ́ ọwọ́ tó àmọ́ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Torí those false pressures tó ń fi sórí àwọn ọ̀dọ́ ó ń jẹ́ káwọn ọmọ wa dòlè, àwọn ọmọkùnrin wa dòlè, ó ń jẹ́ káwọn ọmọbìnrin wa daṣáwó. So àwa gan I need láti mọ̀ pé society wa need a good ethical moral compass tá lè máa fi judge ara wa láti máa behave properly sí ara wa. Síra wa ó dá gẹ́gẹ́ bí òbí mọ̀ wípé ilẹ̀ ti ta sí náà tẹ̀tí ń re ọmọ yín bọ̀ ẹ lè dúró níta sọ pé mo mọ̀ bí ó ṣe ń rí lára. Kí lẹ lè sọ wípé ọmọ ọdún 15 years tó lọ ṣe ritual tó wá ní òun nígbàgbọ́ pé Ọlọ́run ti delay òun lòun ṣe dọ́gbọ́n sí gẹ́gẹ́ bí òbí. Ṣé a máa sọ pé parental failure ni àbí governmental failure? Societal, so both parental and governmental. Ẹbí àti ìjọba lọ ṣe yẹn papọ̀, lọ jẹ̀bi papọ̀. Kí ló fi jẹ̀bi? Àwọn òbí ẹ̀ ò tọ́ dáadáa. Àwọn ìjọba gan wọn ò ṣọ́ dáadáa. Torí ìjọba ní wọ́n ní ṣe iṣẹ́ wọn ni pé kó máa ṣọ́ wa ọmọdé tàgbà
ṣíṣọyàn sọ pé kí ṣíṣọ pé kọ́ ṣọyàn kí amọ̀bà máa jalè kí o lè máa jàyàn. bóyá ṣíṣọ́ ààbò. Exactly. Security. So àwọn ọmọ tó ń dàgbà society wá ń sìn. They are exposed to all sorts of negative influences. Àwọn àgbàlagbà society kedere wọ́n ní bí tẹ̀mú mo ṣe fẹ́ sọ, they are not willing to protect the youth from these negative influences. So wọ́n kàn wò wọ́n káwọn youth máa ṣe bó ṣe wù wọ́n, àwọn náà dẹ̀ ń ṣe bó ṣe wù wọ́n. Bí àwọn kan bí library, bí youth center, job center, community center. Àwọn bí táwọn youth máa lọ tó lè orientate wọn tó máa jẹ́ kí wọ́n. Orí wọn ṣí tí làákàyè wọn máa tún dìde tó máa gbèrú. Ẹ ti sọ tán. Àkíkà. Kò sáwọn nǹkan bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè yìí. ní community wa ládùúgbò wa. Gbogbo àdúgbò ló lótẹ́ẹ̀lì àti night club. Okay. Gbogbo street kò sí street yẹn lè kò sẹ́ ní ìtì débẹ̀ tí ò ní lótẹ́ẹ̀lì àti night club. Àwọn èèyàn kan ló dẹ̀ fowó fi kọ́ gbogbo àwọn kìíní yẹn. Àwọn olówó wa ní. Ṣé mọ̀? So nǹkan tó ń fowó wọn sí nìyẹn. So ọmọdé ń sìn tó bá fẹ́ engage society. Ó rí pé gbogbo nǹkan tí society fẹ́ lélẹ̀ náà òun ò dẹ̀ ní, bàbá ẹ̀ ò ní, ìyá ò ní. So báwo ló ṣe fẹ́ enjoy society? Ọmọdé tó bá kúrò nílé tí wọ́n fẹ́ lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó ti pé 15, 16 níbo ló máa lọ lẹ́kọ̀ọ́ tí ò bá lọ night club tí ò bá lọ hotel àbí kó lọ sinimá. Kò sí sport center gan tó kójú òṣùwọ̀n. Exactly. So àwọn nǹkan yẹn owó ló máa fi ṣe. Kò lè wọ bẹ̀ pé ọmọ Nàìjíríà ni bí mo fẹ́ wo fíìmù kọ́ ní kó wọlé. Tá ń dáadáa di ẹ mọ̀. So àwọn nǹkan táwọn ọmọdé máa fi lè ṣeré pẹ̀lú ara wọn free tí ò ní ná wọn lówó kò sí ládùúgbò. So ọmọ tí ò bá lówó their childhood is automatically taken away, ó ti disappear nìyẹn. So mo blame wọn. Even the law cannot blame a 15-year-old. Torí ọjọ́ tí mo rí mo ní Ọlọ́run ti delay ẹ̀. Pàtó òun náà rí pé 15 sí tí òun ò lè ṣe nǹkan kan. Delay nìyẹn. Àwa náà láti ṣe dáadáa sáwọn ọmọ wa. Kò jẹ́ pé àwọn ọmọ ọ̀tá sọ pé tàbí ọ̀tá àtọ̀, but àwọn ọmọ wa as general the children of our society. And láti invest more in them, in their education also. Kí lè wé dáa. Kí ìwé mú yàn ká. Káwọn oníwò ká, kí library wà ń bẹ, kí laboratory wà ń bẹ. Àwọn different sports tó lè inspire ọmọ. Swimming, badminton, tennis, all these things, there are no places. Táwọn ọmọ yìí lè lọ kọ́ àwọn kìíní yìí. Ayé wọn ti lè gbàbẹ̀. Ó lè gbàbẹ̀ dáa. Àti ẹ̀rọ ọmọ tí ò bá gùdù ní ìwé kíkà, ó lè gùdù ní sports àbí recreation. Nàìjíríà sí tó bá sports nìkan tó lè ní football, tó bá mọ̀ bọ́ọ̀ bá kò sí sport ní ìmọ̀. Ṣé ní bẹ́ẹ̀ yẹn? Báwo làwọn ọmọ ṣe fẹ́ níláyé? Torí ẹ fún wọn ní program fún swimming, kò sí program fún badminton, kò sí program fún tennis, kò sí program fún ping pong, kò sí program fún boxing. Téèyàn bá tó bá ń ṣe Olympic la máa ń rí pé àwọn sport kan tún wà. Millions of opportunities can be created. Táwọn ọ̀gá wa tó bá mójú sí àwọn areas ní. Mójútó nǹkan tó yẹ kán mójútó. So tó bá jẹ́ pé bàbá yín Fẹlá, the great Fẹlá Aníkúlápó, tó bá yẹ kó wọ́n wà láyé, kí lẹ lérò pé wọ́n máa sọ lójoojúmọ́ nípa bí ìlú ṣe rí yín sìn? Ká mú wá láti pé àwọn gan wọ́n jà fẹ́tọ̀ ọmọ ìlú, wọ́n jà fúnra wọn gan, wọn ò tún rí jà tó bá yẹ kó wọ́n sì wà láyé. Ajẹ́mọ̀ àwọn èèyàn kí ń wọ̀nyí dáadáa ni. Tẹ́lẹ̀ wọn bá ń wọ̀nyí dáadáa wọ́n pé kí Fẹlá tiẹ̀ tó kú ó ti yọ̀ǹda ọ̀rọ̀ Nàìjíríà fún ẹ̀yin ọmọ Nàìjíríà. Wọ́n ti fílẹ̀ fún wa. Kí láti mi tó kú ló tiẹ̀ ti sọ pé wọ́n ṣe interview, hardly give interview, shrine nìkan ló ti ń ṣe show. Tó bá bá wọn before you agree to do interview, wọ́n máa bẹ̀ wọ́n. Òun láyè láti bá Nàìjíríà sọ̀rọ̀ mọ́. So kò sí pé ó dà àbí kò dà. Gbogbo wa la ní ìgbàtà láti ṣiṣẹ́ wa fún àwọn èèyàn wa. Tí o bá ti ṣe tiẹ̀, wà á sí mi. And àwa tá à ń bọ̀ lẹ́yìn, a máa tún gbéṣẹ́ yẹn, a máa continue. Bó ṣe rí nìyẹn. Ìgbà kan àwọn bàbá mi, Uncle Bẹ́ẹ̀kọ́, Gani, ìsìn àwọn Uncle Fẹ́mi Fálànà, ẹ̀gbọ́n mi, àwọn Uncle Wọlé, àwọn lọ́wà fún wa. Táwọn náà bá ti lọ, news ẹ̀ máa tún jáde. Tí mo máa ṣe rí nìyẹn.
àmọ́ mo mọ̀ pé ọmọ Ẹ̀gbá dáadáa ni ọmọ Ẹ̀gbá tó yáàyì tó yọrantí kí ni àkọlé orúkọ ọba tó wà ní Ẹ̀gbá. àkọlé orúkọ. àkọlé ipò wọn oyè wọn. Aláké kọ́lé. ẹ tún má lè jùmọ̀ mi ẹ ti gbá already náà. Aláké ni Aláké of Ẹ̀gbá. tí ìyá bàbá mi lé bàbá ẹ̀ ni àbí bàbá wọn ni ìyá bàbá mi lé kúrò nípò gbà ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín bá tọ̀ pé laughter. Aláké of Ẹ̀gbá land. alé wọn nípò. Aláké gbà yẹn àwa náà wo Fúnmiláyọ̀ Ransom Kuti. bẹ́ẹ̀ni ọba wà ń Bàdàn. àwa yìí la. ọba wà ń Bàdàn kí lórúkọ ọba tó wà ń Bàdàn. Olúbàdàn nìyẹn. Olúbàdàn. Ògbómọ̀ṣọ́ ńkọ́. mi mọ̀ yẹn. Mọ̀ yẹn. mi mọ̀. tá bá wá sí Jẹ̀bú ńkọ́. mo mọ̀ Jẹ̀bú Àwùjalẹ̀. Àwùjalẹ̀. Rẹ́mọ ńkọ́. mi mọ̀ ti Rẹ́mọ. Mọ̀ ti Rẹ́mọ. Ṣé mo tó ṣe. ọba ti pọ̀ jù. kí ló dé gan. tí gbọ́ oníyanrìn tìlú yanrìn. gbọ́ ọba ti pọ̀ jù àbí. àbọ̀ mo mọ̀ pé ọba wà. ṣọlọ́fà ọ̀fọ̀fà wà bí. ọlọ́fà wà ìyẹ̀rú ọ̀kìn ọlọ́fà mọ́jọ wà. ọba wà ń Kalakuta kẹ̀. kí lorúkọ ọba Kalakuta. Ṣeun ló presently reigning. Ṣeun that's Ṣeun of Kalakuta. Yes. àbí Oníkàlà of Kalakuta. Oníkàlà àwọn jẹ́ kí n lọ sọ fẹ́ gbọ́ mi ká try title yẹn. Oníkàlà of Kalakuta. Oníkàlà of Kalakuta. bọ́lá fẹ́mi ò ní gba title yẹn. kí ló dé. wọ́n ní gbà. wọ́n láìkí ẹ̀. wọ́n ní ó máa sáà mi pé wọ́n kálá. wọ́n ní gbà. wọ́n ní gbà. we have to come up with a new title. ó dà ẹ jẹ́ kí wá fún yín ní ìbéèrè kan tí mo mọ̀ pé àwọn èèyàn gan á bi mí pé Àdámì kí ló dé tó ṣe béèrè ta ni obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ wa mọ́tò lórílẹ̀‐èdè Nàìjíríà. ilé ìwà lè o. ṣé kò ń ṣe arábìnrin Fúnmiláyọ̀ Ransom Kuti àbí ṣé mo gẹ̀ẹ́tì àbí. ó dà pé fẹ́ fi style gẹ̀ẹ́tì ẹ̀. àbí máa check Google tàbí àti ṣetán. ó dà pé fẹ́ fi style gẹ̀ẹ́tì ẹ̀. ẹ jẹ́ check Google. ó fi style fẹ́ pẹ́ farapẹ́ gbàmà yín bákan. ó súnmọ́ bí pé wọ́n tọmọ mi. tó lé Aláké yẹn gẹ̀ẹ́tì. ó dà bẹ́ẹ̀. lórí ètò yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tá a bẹ̀rẹ̀ mo ní ọ̀dọ̀ àwọn ajìjàngbara ọ̀dọ̀ àwọn tí wọ́n ní ohùn tí wọ́n fi ń sọ̀rọ̀ fún àwọn tí ohùn wọn ò rí lì tí ò lọ sókè tí ò já geere àwọn kan wà Ọlọ́run fi rán wọn Ọlọ́run tún wá jẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún wọn bọ́n ṣe ń tò àwọn èèyàn ní ìṣítí wọn ń gbọ́rọ̀ lẹ́nu wọn wọn ò dẹ̀ bára wọn jẹ́ torí orúkọ tí wọ́n fún wọn gan tí wọ́n fi lélẹ̀ fún wọn orúkọ wọn ò bàjẹ́ òun ló dífá fún Ṣeun Aníkúlápó Kútì tí a fi gbà lálejò lórí ètò lénìí ẹ wá jẹ́ kí n béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ẹni tó wà vocal ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ohùn yín jágere lẹ́nu mọ́jọ́ mẹ́ta ìyá rí wípé arákùnrin kan náà dìde ó fẹ́ máa ṣe bíi tiyín bóyá ó ń wò yín láwòkọ́ṣe tòró náà ti sọ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mejì pé ẹni tó wà níwájú òun tóun rí yìí o tẹ́ni yìí bá sì lè wà lórí ìlànà yẹn náà ni màá tẹ̀lé màá sóòótọ́ mi ní bẹ̀rù torí ẹ̀yin náà ti sọ bíbá pé kò yẹ ká máa bẹ̀rù kankan bó tilẹ̀ jẹ́ pé lójú ọ̀bẹ àbí lójú idà lójú ìbọn kò yẹ ká máa bẹ̀rù òun ní ti VDM ìyẹn very dark man ṣé ẹ̀yin méjèèjì ẹ ti jọ pàdé rí tí ẹ làwọn lọ́ọ̀yẹ̀ pé bó ṣe yẹ kó ṣe máa tọ́ rè o bó ṣe yẹ kó ṣe máa ṣe rè o àbí ẹ kò naturally nífẹ̀ẹ́ irú ẹni tó jẹ́ lè fi gbà mọ́ra. àti meet bíi pé a plan yẹn bíi pé a fẹ́ dọ̀rẹ́ ṣe mo but nǹkan tó ń ṣe lèmi náà rí ṣùgbọ́n tó wá sí kòńgbà kan a sọ̀rọ̀ online a dẹ̀ meet ara wa but láti gbà yẹn báyìí ta ti pàdé ó ti ṣe bí báwo la ṣe máa bí ọmọlúwàbí ṣé mi ò ṣe rí nǹkan tí problem wà ní Nàìjíríà ni pé tí èèyàn kan bá ti dá sí èèyàn kan sí everybody sọ pé èèyàn yẹn dá ó lè má dá lójú àwọn èèyàn tó kù ayé mi kẹ̀dẹ̀rẹ̀ mú ṣe gbogbo ènìyàn so mo lè fi ara mi fi wé gbogbo ènìyàn tó tẹ́mi bá láìkì pé ó dá kò mí ìpẹ́ nínú ọ̀dà you understand? so but tẹ́mi ó dá basically nǹkan tí mo sọ nìyẹn. Torí lẹ́nu mọ́jọ́ mẹ́ta àwọn èèyàn tún sọ pé lóòótọ́ àrípò ṣe èyí tó dà àwọn èèyàn sọ pé púpọ̀ nú àwọn ọ̀rọ̀ tó ń sọ pé kò ń ṣe ọ̀rọ̀ tó fi bẹ́ẹ̀ kàn án pàápàá jùlọ nípa àwọn pastors wa àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ tó ṣàlọ́ tún ṣùdé sàlẹ̀ kò pé ibẹ̀ yẹn ò tún wá kàn tó bá báwọn èèyàn gbowó bóyá wọ́n lù yàn jìbìtì tó jáde tó sọ wípé rárá ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn o ṣé ẹ̀yin lérò wípé kò kàn àbí gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà ìṣe yẹn náà kàn. Àwọn ọmọ Nàìjíríà nǹkan tó bá ti jáde síta gbangba tó dẹ̀ níbi káwọn èèyàn wá wò ó ti nǹkan tó kan àwọn èèyàn nìyẹn. A lè choose ìgbà táwọn èèyàn máa rí wa tá bá ti gbéra wa síta ó ti gbéra ẹ síta nìyẹn
ọtí mi náà máa sọ fún ìyàwó mi ń lé wọ́n máa ń like ká máa ṣe couple goals ṣe mọ̀ kọ́ couple goals ká máa ya picture ara wa ká post ẹ̀ sọ̀tọ̀ yẹn máa sọ pé look at this wẹ́n mi ò like ẹ̀ torí mo fẹ́ káwọn èèyàn fi ojú sínú ilé mi torí tó bá ti invite wọn kọ́ fojú sínú ilé yìí. àwọn online laws. Àwọn online laws and relatives tí wọ́n bá ti ṣílé fún wọn bẹ́ẹ̀ yẹn ó ń le láti lé wọn síta. Àdèlù wá decide nǹkan tá fẹ́ kọ́ wá wò nǹkan tó máa rí tó bá ti wá wo inú ilé yẹn sí wọ́n kọ́ ló máa sọ wọn pé ó yá wo bíbá ẹ̀ nǹkan tó bá wọn lọ́wọ́ máa ní mọ́ káàkiri ibẹ̀ ìyẹn tó bá ní kọ́ wò gangan lọ́ba bá fojú sí. So báyìí ṣe rí nìyẹn tí wọ́n bá ti jẹ́ public figure láti understand the nǹkan bẹ́ẹ̀ mà but you know aláti try láti everything in moderation báwọn ìbò ṣe máa. ìyẹn náà gẹ́gẹ́ bí ọmọlúàbí. bẹ́ẹ̀ ni so VDM certain things tó máa ń sọ̀rọ̀ nípa máa sọ pé this guy you get time but èmi kẹ̀dẹ̀rẹ̀ mo tún jẹ́ ìṣẹ́ pé tí wọ́n bá ti dàgbà mi jẹ́ kí n like láti advice ẹ̀. kí ni dé. torí kí wọ́n máa báyàn wí ṣé o ò sínú ẹni náà o ò mọ ibi tí bàtà ti ń du ẹni náà lẹ́sẹ̀ ìyá adé kò ń sọ̀rọ̀ ni nǹkan tí yóò máa ṣe nìyẹn máa yí ṣe tẹ́lẹ̀ tí yóò bá ti dàgbà tó ń tọ́ ẹni náà tó ń fún lówó tẹ́lẹ̀ mò ń tọ́ ní ìsinsìnyí mò ń bọ̀. èèyàn lè pàṣẹ fún un. But mistake tí wọ́n rí pé àwọn èèyàn wọ́n máa pè pé sọ fún fídíò kó má sọ mi pàṣẹ fún bẹ́ẹ̀ yẹn kó dé ní gbọ́. kò ní gbọ́. kò ní gbọ́. ìbí mo mọ̀ mo ní kò ní gbọ́ a kò fi sọ èmi gan lórúkọ fi sọ mí lórúkọ ni kò ní gbọ́ torí èmi ti sọ fún many times no má wọra ìsìn irọ́ ni so mo ti rí pé personality ẹ̀ ni orí tó gbé wá sáyé nìyẹn. tó ẹ gbọ́dọ̀ bá fẹ́ bẹ́ẹ̀. àbí. tọ́ ó dà torí ẹnu mọ́jọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ tí. ìgbà tí o lè sọ pé kí wá bá òun ṣe àgbàǹgbà àwọn wájú bá ti gbé. tó bá gbé jagamude. bẹ́ẹ̀ náà lè máa sọ. bẹ́ẹ̀ ni. ẹ torí àwọn èèyàn ń ka orúkọ ẹ̀ bọ́ ṣe ń nàka sí wọn ní taba porí ajá wàá porí ìkòkò tó fi sí àmẹ́tọ̀ ṣeun ni ṣeun ló ń kọ ṣeun ló ń sọ fún ṣé ṣeun ò lè pè é ni. nǹkan tó bá wọn anybody ló lè fẹ́ ni wọ́n sọ ìyẹn omi ìpè òótọ́ ni. ìyẹn náà wà àbí. lóòótọ́ ni. tó torí lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí kéèsì ó ṣe Bobrisky ó ṣe Fẹ́mi Fálànà tó tún gbé káàkiri párá táwọn èèyàn máa kọ́kọ́ dànù pé ṣéun ló ń kọ̀ ẹ lọ wo dáadáa wọ́n ti ṣàjọmọ̀ wọ́n ti ṣe meeting wọ́n ti sọ̀rọ̀ lóríṣiríṣi àmọ́ kí ni ẹ lérò sí ọ̀rọ̀ yẹn ṣé ọ̀rọ̀ tó tẹ̀ yẹ kó jáde nítorí mo rí pé nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni pé wọ́n jẹra wọn lówó ìjẹra ẹni lówó ló wá di pé a máa tú àṣírí ara wa. ìyẹn ò kọ́ mi nǹkan tó kọ́ mi ni pé àwọn institutions wa tó bá fi ọ̀bẹ kan fárí igun wọ́n á fi míì fárí àkàlàmàgbò ìyẹn láàfẹ́ ìyẹn láàfẹ́ tó wá dorí kíní sí wọ́n sọ pé ọbẹ̀ yẹn ò ṣiṣẹ́ mọ́ tó bá máa fọ́rí wa ẹ fárí wa papọ̀ so nǹkan tẹ́mi sọ nìyẹn mi ò kí ló kọ̀ mí kọ́ ẹni tó ń jẹ́rọ̀ lówó ẹ̀ tí ò jẹ́rọ̀ lówó gbogbo ọ̀rọ̀ yẹn ò kọ̀ mí nínú ọ̀rọ̀ yẹn ìyẹn tẹ́mi sọ̀rọ̀ sí yẹn ni pé EFCC wá yẹn o whether prison warder wá yẹn ni o àwọn nǹkan tó ń ṣe tí ò dá tó kù díẹ̀ káàtó ọ̀pàwàdà. ṣé mo pé ńgbà tẹ́yìn náà lọ sí police cell ní àgọ́ ọlọ́pàá tí wọ́n mú yín síbẹ̀ fún bí ọjọ́ mélòó kan ìgbà tẹ́ dé ẹ sọ àwọn ìrírí tẹ́ rí nípa bí ibẹ̀ ṣe rí nípa àwọn nǹkan tí ò ṣiṣẹ́ nípa bó ṣe yẹ ká ṣe túnṣe a dẹ̀ máa ń wo àwọn ìlú òkè òkun bí prison wọn police station nìyẹn o àgọ́ ọlọ́pàá bí prison wọ́n ṣe rí tẹ́ pé ẹlòmíì gan á máa gbàdúrà láyé ẹ̀ pé Ọlọ́run jẹ́ ń lọ prison. mi ti fẹ́ lọ prison in Norway. ó dàbí prison tó ní everybody ní swimming pool police station mo ní wá san owó rent mo wá gbatẹ́gùn gidi bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ sẹ́ni tó lè WhatsApp mi fún mo wà ní prison in Norway wọn ní máa bẹ̀ mí lówó mọ́ bùkátà máa dínkù. kọ́ máa jẹ́ ìwọ Norway wọn mo fẹ́ lọ wájà Norway ní tí bá ti lọ́ sí máa lọ wo tí bá dé náà ìjà ni máa lọ wá straight ẹjọ́ ẹ lọ tí mo wà. adara nídìí yín lé ẹ̀yin wo tán bá tẹ̀ ti rí yín wá ti mọ̀ pé ọmọ oníbìníràn ni ó sample wa wá ni. ọ̀rẹ́ mi Lẹ́kan King Kong Agbanaki àwọn èèyàn náà mọ̀ ní online ó send mi fídíò àwọn ẹlẹ́wọ̀n ní Japan tẹ́ bá rí ayé tó ń jẹ. ẹlẹ́wọ̀n Japan. tí o bá ní ẹbí tó wà ní Japan tí o tí ì pè wọ́n tó bá gbọ́ pé ẹni náà wà lẹ́wọ̀n ní Japan
ẹ fọkàn yín balẹ̀. ẹ lọ fọkàn ẹ máa wọ balẹ̀. ló wà òkè. So kí wá ní nǹkan tó yẹ ká ṣe láti fi tún àgọ́ ọlọ́pàá wa ṣe torí àwọn ọlọ́pàá tó ń gbé bẹ́ẹ̀ gan kò ń ṣe pé wọ́n fi taratara gbádùn ẹ̀ wọ́n ta ló máa sọ̀rọ̀ fún wọn. bẹ́ẹ̀ ni nǹkan táwọn náà fi sọ pé nǹkan tí èmi náà fi dá mop lẹ̀ nìyẹn. ẹ̀bùn kò ń ṣe mí nìkan mo lè ṣe gbogbo wa ta jẹ́ ọmọ nàìjíríà ta dẹ̀ fẹ́ kí nàìjíríà dá aláti gbìyànjú láti ṣiṣẹ́ kárakára tó máa jẹ́ kí nàìjíríà ní lọ síwájú tí gbogbo wa sọ pé a fẹ́ kí nàìjíríà ní. bẹ́ẹ̀ ni kò sẹ́ni ẹlòmíì tó máa ṣe tí bá lè sọ kí ní Yorùbá máa ṣára mi látẹ̀wọ́. No, mi lè sọ Yorùbá mi tí ẹ mọ̀ mo fẹ́ national development cannot be divorced from national talent. National development cannot be divorced from national talent. ìyẹn ni pé ìlọsíwájú fún orílẹ̀-èdè a lè yá pẹ̀lú ṣé a máa ní ẹ̀bùn àmútọ̀run wà bí ẹ̀bùn orílẹ̀-èdè. ọmọ ìyá mi ò try. ẹgbìyàn mo sàpótà. jẹ́ iṣẹ́ látẹ̀wọ́. ó dá ẹ jẹ́ ká wo Egypt 80 band níbo lẹ ń lọ. Album mi máa jáde lọ́jọ́ Friday. New album mi is our first album in 6 years actually. Mo ti believe because mo ti ń ṣiṣẹ́ lọ for a long time. Mo ti mọ̀ pé mo ti release album in 6 years because the amount of work we've been doing. You know, but anyway, next album máa jáde on the 4th of October. You know, kò dákin sọ pé Friday because mo gbàtà máa show program but 4th of October ló máa jáde and mo ń lọ tour from next week as well. Wiki, I'm out of the country this week. Mo ní 33 shows ní Europe àti méjì ní Australia. Ẹ̀dẹ̀ṣẹ̀ wa ń kọ́lé. Mo choose ìsìn ni mo kàn sọ pé many people organization mi náà ti already di landlord. Owó wà lọ́wọ́ yín nìyẹn. Ilé kò wò. Yeah, of course, but kò ń ṣe bí mo ṣe ń rí níta yẹn. Yẹn ni mo ń sọ pé àwa níṣẹ́ owó ó jẹ́ ká make owó. Tí o bá níṣẹ́ owó ó jẹ́ kó máa make owó. Nǹkan tèmi ò like Nigeria gba àwọn yẹn máa níṣẹ́ owó wọn ò ní náwó wọ́n máa bẹ̀bẹ̀ wọ́n máa ní láti máa yáwó láti san gbá láti san àwo. Wọ́n ò sọ nǹkan táwọn òyìnbó máa ń pè ní livable wage fáwọn èèyàn. Livable wage. Yes. Owó gbígbé. Owó tó máa lè múyàn gbé ilé ayé rọrùn. Owó rọrùn. Wàá gba sálárì tó kò ní tó fún oúnjẹ kò ní tó fún transport. Wàá yìí ní láti máa ṣe two hustle. Kò sí báńkà tí ò bake cake. Kò sí lọ́yà tí ò di tailor. Engineer gan ṣe makeup artist. Event planner engineer tó bá ṣe event planner mi máa ń like tí ó máa lè construct gbogbo. Set stage máa dúró dédé gbogbo tí o bá rí engineer tó ń ṣe event planner má jẹ́ ó lọ o. That's the best event planner. Àwọn engineer yẹn ni gangan. Àwọn architect. Tó di event planner yẹn. Nàìjíríà yí life wọn padà. Bóyá ẹ̀bùn àmútọ̀run wọn wá gan ni. Ìgbà dádì mi Fela ní government magic they turn electric to candle. Mo ní Fela don die. Ìsìn odidi accountant wọ́n máa sọ ẹ́ di tailor. Odidi tó ṣe ó ṣe 8 years láti jáde lọ sí ICANN ó ti ṣe gbogbo ẹ̀ ó jáde wà wúlẹ̀ wà gbé sóyún. Obì ọmọ dé kìkìkìkìkìkì tailor tí ẹ̀ tún wá tún yàtọ̀ sí designer o. Mo ní bàbá government magic Nigeria nìyẹn. That's the real government lawyer tó máa di cake baker. Ó máa di baker ó máa ṣe cake. Ẹ tó ní law degree ó ń bake cake. Ṣẹ́rò ní báyìí ni. Èèyàn gan afọ́. What's your discipline? I'm a lawyer. What's your occupation? I'm a baker. Things have changed lóòótọ́. Agolo ti yàtọ̀. Bẹ́ẹ̀ni. Lọ́dọ̀ ìyàwó yín ṣé tá bá sọ wípé ẹ ti sọ́rí wípé cheating ìyẹn ṣẹ́ ní tì ìyàwó yín gan ti sọ́rí pé tí ẹ bá bóyá yọsẹ̀ lágbo ẹ ti get normal pé àwọn olè torí cheating fọkàn wọn lẹ̀ o ṣé nǹkan tó. Torí mo kì í ṣe bẹ́ẹ̀ ni really. tó bẹ́ẹ̀ ṣe fojú jẹkùn yìí. Don't judge a book by its cover. Òun náà ni mo sọ pé bẹ́ẹ̀ ṣe fojú jọ ẹkùn. Tó tí mo sọ náà nìyẹn pé don't judge a book by its cover. So kò sáwọn Bísí kò sáwọn Dúpẹ́ tó ń pè yín ṣé ìwọ náà ò bàjẹ́ Bọ́lá lọ́kùnrin ní no. Bọ̀ wọ́n ń pè yín ilẹ̀ kì í dáhùn. Wọn ò tiẹ̀ kí ń pè mí let me be honest. Mo máa ń ní wọn rí mi olóògùn kan tí mo ṣe. Oníṣẹ́ kan tó ṣe sí mi lára. Àwọn kí wọn rí mi. Ṣé rí oníkàlà of Kuta kò ń ṣe oníkàlà of Kalakuta ṣe ti rí gbogbo ilẹ̀kẹ̀ yẹn náà ó guide ṣe believe nínú traditional powers. Mi mọ̀ nípa power but traditional worship. Yes. Traditional worship ẹ ti sọ́rí náà gbà kan pé. Bẹ́ẹ̀ ni tìbílẹ̀ làwa máa ń ṣe
ká ṣe tutù ẹ wá ní ká yọ power bẹ́ẹ̀ ẹ ṣe bí power náà ní ká ṣe tutù ká gbẹ́bọ. church ló ti lọ ń wá power okay àwọn yẹn ló ń wá power okay àti mosque okay àwa ò wá power nídìí irúmọlẹ̀ o kí lẹ̀ ń wá. guidance ààbò ìtọ́ni ká má ṣe orí wa ká mọ nǹkan tó rí wa gbé wá sáyé ká lè tẹ̀lé kí orí wa má sọ pé kí orí wa má máa lọ báyìí ká máa tọ́ báyìí. ó ti wrong. kò táwa máa ṣe àwọn tó wá power. so ẹ believe nínú ká gbẹ́bọ ká ṣe tutù ká pèsè. tí wọ́n bá dẹ̀ ṣe mí kí n ṣoògùn fún yẹn ló máa ń dùn mọ́ mi jù káwọn orúmọlẹ̀ dá sọ̀rọ̀ wa. àmọ́ kí lẹ máa rí sí táwọn èèyàn bá bẹnu àtẹ́lu traditional worship wa. àwọn lọ́mọ àwọn to which is omi ń complain àwọn lọ́mọ. complain mọ́ ẹ ti fi wọ́n lẹ̀ bíi ti Fẹlá. tó bá pè yín sí church kẹ́ wá perform. tó bá sanwó máa lọ. tó bá sanwó. mi ìbá christian jà mi ìbá muslim jà. bó kò jẹ́ pé wọn ò ní pè mí. kí ló dé. èmi ò mọ̀. but bóyá tá bá sọ fún wọn lórí ètò ìbáyìí sí pé èmi ò mọ̀. tó bá pè yín ó yẹ tún sọ fún wọn. tó bá pè mí máa lọ. tẹ́ bá ní àwọn christian ò ní pè yín bóyá kí n ṣe àpèjúwe ìgbà tí Portable tí wọ́n pe Portable lórin tí wọ́n pè lọ sí church tó dé perform táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ pé rárá orin ayé ló ń kọ kí lórin tó wá kọ nínú church mo lọ sí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà Flavour lọ play fún kan náà àwọn olórí ìjọ kan táwọn èèyàn sọ pé Flavour nínú church kí ló ń wá ń bẹ̀. Portable máa tún wá dáhùn parọ́ ní òun tẹ̀lé legacy òun lòun ń gbé legacy Fẹlá níbi tẹ́yìn ọmọ Fẹlá wà mí wàá mọ̀ bóyá adopted child ni o bóyá wọ́n gbé wọlé ẹ̀yìn gbà mọ́ra àbí. everybody ló ń gbé legacy Fẹlá. Burna Boy ìbúwò náà ń gbé legacy Wizkid gbogbo wọn it's not a problem tó bá embrace legacy great man bíi Fẹlá. Fẹlá is an inspiration to millions of people tí kò ń ṣe ní Nàìjíríà nìkan. lóòótọ́. So you understand? So táwọn ọmọ Nàìjíríà bá gbé lárugẹ tó bá pọ́n wọlé nítorí ẹ̀tọ́ wọn ni. Kò tí mo like tó máa ń ṣe ni pé tó bá sọ pé àwọn ni new Fẹlá ìyẹn different. Okay. Because ìyẹn ó mì pé wọ́n sọ pé ìwọ ni new father mi ìwọ ni new father Fẹ́mi ìwọ ni new father Yẹmi o dẹ̀ tó bẹ́ẹ̀. Bàtà yẹn tóbi gan. You can the legacy is a gift to the world. Everybody is welcome to the party. You know. In no party like a Lagos party. Àmọ́ tó bá yẹ pé Fẹlá wà láyé ṣé wọ́n máa fa irú àwọn ọmọ yẹn mọ́ra Portable ṣe Wizkid tó máa sọ fún wọn pé òkè ọmọ mi làwọn eléyìí. Fẹlá fa àwọn èèyàn gbọ́ra gan Kalakuta we are like we are over 200 people tá à ń gbé bẹ́ẹ̀. Ìyẹn ẹlẹ́ ní igba. Yeah. Igba 200. Of course àwọn ọ̀dẹ̀ kan lọ́ bí gbogbo 200 yẹn. Bẹ́ẹ̀ ni so Fẹlá jẹ́ ọ̀tọ̀ tó ṣọwọ́. tó lawọ́ rárá. tó lawọ́ àwọn ọmọdé ń wá sínú ọgbà àjàrà náà nígbà kan wọ́n ní tó bá ti ń wọ ọmọ tó bá ti rí ilé lọ Kalakuta bóyá ó máa rí. bẹ́ẹ̀ yọ àwọn intern náwọn èèyàn ló máa ń wá sọ́dọ̀ wa àwọn tí ìlú ti dànù táwọn tí kò sẹ́ni tó fẹ́ tọ́ wọn tí ó sẹ́ni tó bìkítà nípa àwọn tó rán wọn. Okay. So that máa fún wọn níṣẹ́ wọ́n máa mú wọn mọ́ra táwọn èèyàn bá ti ń ṣiṣẹ́ pẹ̀lú wa bá ṣe àmúmọ́ra yẹn máa ń jẹ́ kó di èèyàn tuntun torí wọ́n wá rí pé bóyá báyìí lọ ṣe rí pé ayé rí tẹ́lẹ̀ ayé lè tún rí báyìí so lọ́nà yẹn Fẹlá ṣe dáadáa fún àwọn èèyàn gan-an. Lákòótán ẹ jẹ́ ká wá wò ó ẹ jẹ́ kí n tún yín sí ọ̀dọ̀ VDM tẹ́ sọ wípé kò ní gbọ́ tẹ́ bá pè kò ní gbà bó ṣe fẹ́ ṣe tiẹ̀ ló ṣe máa ṣe tiẹ̀ ẹ wá jẹ́ ká wo àmọ̀ pé àwọn Aníkúlápó Kútì àtàwọn Fálànà wọn ní relationship wọn ní àjọṣe tó ti pẹ́ láti ọdún tó ti pẹ́ irú eléyìí tẹ́ wá mọ̀ wípé ọ̀rọ̀ tó lọ sọ yẹn ó ti ta bá àwọn ọ̀nkù wa àwọn fámìlì tá a mọ̀ ṣé ẹ̀tọ́ yín ò pé ibi tó lọ yẹn ò jáwọ́ ń bẹ̀ pàápàá jùlọ lórí pé àwọn Fálànà ti sọ pé táwọn bá bí gúùdù mọ́ ẹ̀dá ó máa rìlíìsì ẹ̀ ní irú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Kò rí lè kàn mí débi pé ju pé tó bá sọ fún mi nǹkan pa èèyàn tí mo mọ̀ mo lè sọ pé kò ń ṣòótọ́ ẹni yóò rí báyìí ẹni yóò rí báyìí ṣe mọ̀ ó tán torí kò ṣe pé
tí wọ́n bá fẹ́ sọ nǹkan tó wà lọ́kàn ẹ̀. Okay. Except tó bá bá ẹ̀mí sọ word for word. You don't know what anybody wants to say nítorí mo sí inú kan ẹ̀. So it is impossible for me láti intercept somebody's thoughts. Mo lè block thinking, mo lè wà nínú thinking yẹn. Nǹkan tó bá sọ fún mi ni mo lè mọ̀ pé ó fẹ́ ṣe. Lórí, okay. You know. Tí agbọ́n ọ̀rọ̀ ìbá wa jálé VDM lórí ńkọ́. Kó máa lọ bẹ́ẹ̀. Mi believe pé ó máa jálé lórí náà cause mo believe pé òun náà ń ṣe ẹni tó fẹ́ fi pé nǹkan tó ń ṣe òun ṣe pé ó fẹ́ fi tó àwọn àgbà níjà ó fẹ́ fi wá àwọn àgbà sílẹ̀ tó bá rí pé òun nǹkan tó ń ṣe ó kù díẹ̀ káàtó mo believe pé òun náà máa ṣe gẹ́gẹ́ bí ọmọlúwàbí, you know. Kò wá wùwà yẹn ni. Mo ní nǹkan tí mi believe nìyẹn, this is what I believe, you know. So èmi ò mọ nǹkan tí whether it goes forward on it goes backward on it, you know, mo fẹ́ káyọ̀ sọ pé kò táwọn èèyàn sọ nìyẹn na Seun dey influence. Na Seun dey encourage am Seun ló ń ti ẹ̀yìn ṣùgbọ́n tẹ́ ti rí Seun lẹ́yìn ẹ̀. Seun kẹ̀dẹ̀ rí tí Seun sọ fún mi pé fídíò máa ṣe kan tó gbé lẹ́yìn bá fẹ́ ṣe. Okay. So you understand? Okay. Okay. Torí ẹ̀yin gan sọ ń sìn pé láṣẹ lé lórí torí a rí pé nígbà tó òun àti Túndé ẹ̀nà tí ṣẹlẹ̀ nísìnyí a rí pé Túndé òun sábà post ẹ̀ mọ́. Ó dẹ̀ dà pé torí ọ̀rọ̀ Obi Cubana tó sọ pé àwọn ló ń kọ́ tí wọlé àwọn ló ń ṣe nǹkan wọn fún àwọn youth ní. Ó dẹ̀ pé àwọn èèyàn wá speculate pé àtúndé bá sọ̀rọ̀ ńgbà yẹn bó ṣe tẹ ojú Túndé mọ́lẹ̀ bóyá ẹ̀yin ò fẹ́ kó tẹ ojú yín mọ́lẹ̀. ó ti nítorí èmi gan ò ní mi ò believe pé èmi àti nǹkan tí mò ń sọ náà nìyẹn. With Túndé ẹ̀nà for example ìyẹn ní page. Okay. So able to post in VDM. Okay. Túndé makes money from that. Okay. He gets his views, he gets his interactions, whatever they do online. Ṣé mi post video VDM ni? Àbí tí VDM bá sọ̀rọ̀ ẹ̀tọ́ yẹn, àwọn èèyàn máa wá show mi. Àbí àwọn èèyàn máa ra album mi. What it does has no inkling to my business. Okay. So mo take it as something that mo need láti control. Kò ń ṣe nǹkan tó is not really my thing to control. But tí bá rí pé ó fẹ́ ṣe mistake as a human being, tí mo dẹ̀ mọ̀, it is appropriate. Pàdé mi, má ṣe bẹ́ẹ̀. Nǹkan tí mo mọ̀ rí o, lórí ọ̀rọ̀ tó ń sọ yìí, this is what I know, this is what I know, this is what I know. That's the best anybody can ask of me. Mo fẹ́ gba ládùúrà fún yín wípé ilé àti ọ̀nà yín kò ní dàrú lágbára Ọlọ́run àtúbọ̀ máa tẹ̀síwájú. Àmọ́ lórí ọmọ adára ẹni ẹ ti gbá ẹ tí ẹ ṣe mọ́ ẹ ṣòwò ọmọ bíbí mọ́ tí àwọn yín bá lọ wá ṣe style tó bá lọ fi style tó bá lọ gbé baby boy wá ṣe ẹ máa sọ pé ẹ̀bí mọ́mọ́. Àtàwọn olùmọ̀lẹ̀ bá sọ pé bó ṣe jẹ́ kó jẹ́ nìyẹn a lè kọ́. Ṣé ti bá fani gbólóhùn débẹ̀? Ó ti o. Tí ìbéèrè. Mi ìbéèrè ọmọ economy ni. Economy bí tẹ́yìn wá yìí economy ò affect ẹ̀yin. Kó táwọn èèyàn máa ń sọ nìyẹn ṣe rí ẹ̀dá Nàìjíríà yìí. Ẹ̀dá Nàìjíríà yìí. Kí la fi dá o. Ẹ̀dá. Torí ìyàwó yín ní ṣe báyìí. Ṣé ẹ̀ ní fún mi ẹ̀yin ni máa sọ pé mo lówó ń bì kan ṣe gbé ẹ̀dá. Torí nísìnyí ẹ ti sọ̀rọ̀ 33 tours àbí 33 shows. Ṣé Nàìjíríà ní show nìyẹn mo ní 33 show ní Europe méjì ní Australia ṣé Nàìjíríà nìyẹn. Torí àwa kan wò pé bọ̀dá ìbá ṣe rí yẹn ọmọ máa pọ̀ lára yín ẹ kò fẹ́ fi géètì dí ọ̀nà yẹn. Ṣe pé ọmọ púpọ̀ ọmọ yìí ṣe láti tán sí iṣẹ́ tí ọba tọ́mọ kò tí tí school fees adára ẹ̀ lò wọ́n àdẹ̀fẹ́ tó lọ sọ ọlídé ọdí ẹ̀ nìkan ló máa ń pààyàn. ọmọ adẹ̀ tó máa mọ́mí dájú àdó wọn dé sáà wọ́n dé. kò dàbí ìgbà ìyá mi àti bàbá yẹn tó gbé ọlídé Èkìtì là ń lọ Ìpòtì tá a bá lọ sí Ìpòtì a máa lọ sábẹ́ Òkúta a lọ kí wọ́n lé ọlídé nìyẹn. Mi ìṣọ́ọ̀pù dọ́tà mi tiẹ̀ mọ̀ bí tí Ìpòtì wà ẹ̀ńkọ́ ló lọ sábẹ́ Òkúta ó dẹ̀ fi yọ apò òun fẹ́ lọ mọ́. Kí ló dé? Kò ń ṣe New York kò ń ṣe London tó bá lọ sí Ìpòtì nǹkan kò ń ṣe nǹkan tí mo sọ fún náà nìyẹn pé tẹ́lẹ̀ mo gbé ẹ lọ sí Ìpòtì nǹkan. Ṣe gbìyànjú ẹ̀. Ẹ̀wẹ̀ mi gan fẹ́ lọ sí Ìpòtì. Ẹ̀yin gan fẹ́ lọ ó dà mo rí tàtú kan níbi ọwọ́ yín mo rò bóyá èjì ògbè ní orí ń bẹ̀. irọ́ ibi àti ìyàwó mi o tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kò ń ṣe èjì ògbè kí ló ń yà síbẹ̀. ẹ má wọrí. ká má tù èyí tá a rí ìtajà rí yín bí àfi bí góòlù. ẹ má wọrí. ọ̀pọ̀lọ́ ní tá a bá débi irú
mi ń bọ́ yẹn ẹ má mú òwe wá bá mi bíbá ilé. ẹ̀yin kan náà lágbọ́ bá déwájú yẹn lọ́ba ti pọ̀ jù ẹ tún máa mọ òwe wá. ẹ má gbọ́ ilé owó ti pọ̀ jù nílẹ̀ Yorùbá. so ẹ mọ òwe kankan. mo mọ̀ ṣé mo ti pa òwe kan bíbá ẹ sì. ẹ yẹ kó òwe bíi mẹ́rin fún mi. òwe mẹ́rin èèyàn lè lájúlẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀. o ṣe ní. mo mọ̀ òwe púpọ̀ bó tí mo kàn lè rántí ẹ dúró náà. kégbé bá yín gbé wá kẹrànràn yín létí. mo yí pòwe fáwọn ọ̀rẹ́ mi lánàá. ojú òrìrì àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. àríru eléyìí rí ojú òrìrì ó yà ká ó di méjì. 50/100 ó wà òkè. 2/4 ó wà òkè. ṣé ẹ máa ń sọ Yorùbá sọmọ yín lé. mo ń sọ Yorùbá sí but ṣe the problem yìí ni school wa nígbà tí mi kéré tó bá ti sọ Yorùbá sí mi lé mo yìí máa ń bá àwọn ọ̀rẹ́ mi sọ Yorùbá ní school kó tó máa jẹ́ kí yíyan gbọ́ Yorùbá nìyẹn. àwọn gbogbo ọ̀rẹ́ ọmọ mi èdè Gẹ̀ẹ́sì ló ń sọ school wọn èdè Gẹ̀ẹ́sì ló fi ń kọ́ wọn ilé nìkan ló ti ń gbọ́ Yorùbá so kò fẹ́ máa sọ Yorùbá. ṣé mọ́mí ẹ̀ ń sọ Yorùbá. ó ń gbọ́ mọ́mí ẹ̀ ń gbọ́ Yorùbá ó ń gbọ́ Yorùbá ṣùgbọ́n kò fẹ́ sọ torí kò sẹ́ni tó máa bá sọ tó jẹ́ gbẹ́ kó tó ń pa èdè wa nìyẹn. àti ẹ̀dúpẹ́ pé irú yín ṣì wà pé àwọn èèyàn àti ẹ̀rọ bóyá ẹ̀ tí ẹ̀ gbọ́ kankan rárá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń sọ èdè àmúlùmálà òyìnbó ìyẹn pidgin tẹ̀ máa ń sọ tó yanrantí tó jiná. ìyẹn báyìí ìyẹn gangan ni ìyẹn ni first language. èmi tiẹ̀ ti sọ rí mo ní bóyá kàn tẹ̀ kúkú sọ pidgin di original lingua franca wa ká mọ́ bí tá a dúró sí. mo gbà pẹ̀lú yín. ẹ gbà pẹ̀lú mi. mo gbà pẹ̀lú mi. ẹ wà pẹ̀lú mi. 100. tábàdé kan máa mú lọ lẹ́sẹẹsẹ Ọlọ́run mi ní jẹ́ kẹ́ kúrò níbi torí mo lè sọ wípé ẹ jẹ́ ẹni tó dùn bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí làákàyè yín ìmọ̀ tí ẹ kójọ tẹ́ ti rí nínú ayé àmọ́ tí n bá ní kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín tẹ́ bá fojú rí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ń sìn ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí ni ọ̀rọ̀ ìyànjú tẹ́ fẹ́ gbà wọ́n kí ni ọ̀rọ̀ ọ̀mọ̀ràn kí lẹ máa kọ́kọ́ tẹ̀ ṣe fún wọn kí lẹ máa kọ́kọ́ sọ. yẹn ò lè. kí lẹ máa sọ. Let the poor breathe. kí àwọn tálákà kí wọ́n mí. nǹkan tí màá sọ nìyẹn sẹ let the poor breathe. èèyàn gbọ́dọ̀ ṣẹ̀yìn. ó tọ́ èèyàn gbọ́dọ̀ ṣẹ̀yìn. ṣé kò sọ dáadáa. ṣe fẹ́ tún sọ ni. let the poor breathe. a ní kẹ́ lọ fọkàn balẹ̀ ṣọkàn yín ò balẹ̀ ni. ọkàn mi balẹ̀. ọkàn yín balẹ̀ àbí tí wọ́n ti sọ pé kẹ́ lọ fọkàn balẹ̀. ayé ọyàn wa lórí ètò Oyinmomo lọ́jọ́ tèmi inú mi dùn wípé àlejò tá a gbà fún wa lénìí á jẹ́ pé púpọ̀ náà ẹ̀yin tẹ́ máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pé jọ̀wọ́ lẹ máa gbé Seun Kuti wá ìbéèrè wa rè mo mọ̀ wípé iye tá a dẹ̀ béèrè náà ẹ lè lọ sórí ẹ̀rọ ayélujára wọn but ẹ má lọ hùwà bí àwọn ọmọ bẹ́lẹ̀ àlè ń bẹ̀ ṣẹ̀gẹ̀t ẹ má lọ hùwà bí àwọn ọmọ tí wọn ò tọ́ ń lé níbẹ̀ torí gbàgbós wà ńlẹ̀ bó bá ṣe gbé wá ló ṣe máa gbà padà kó má jẹ́ pé gbàyẹn ló máa ní Seun Kuti ó ṣe bá kan sọ̀rọ̀ sí mi o ṣùgbọ́n kó wọ́n ló kọ́kọ́ gbé sàárẹ̀ kọjá mọ́ṣáláṣí ó ti júwe irú èèyàn tí àwọn jẹ́ wọ́n dẹ̀ ti sọ ọ̀pọ̀ nípa iṣẹ́ wọn àti ìhùwàsí àti ìgbésí ayé wọn. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá dáhùn àwọn ìbéèrè àwọn ọmọ Nàìjíríà àwọn olólùfẹ́ yín àtàwọn tí ò fi style fẹ́ yín wọ́n kàn sọ̀rọ̀ ojú pé ṣé orin ẹ̀gàn tí ẹ pọ̀ kí ló dé wọ́n ṣàtẹ̀mọ̀ pé inú ẹ̀jẹ̀ ni ó wà ẹ̀ẹ́dẹ̀rọ oògùn ẹ̀ ṣe a fẹ́ gbé ẹ̀bùn ráńpẹ́ fún yín láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Studios tí wọ́n ṣe agbátẹrù ètò Oyinmomo wọ́n ní lóòótọ́ ó kéré àmọ́ mọ́mí adára ló máa mọ ìtumọ̀ nǹkan tó wà ń bẹ̀. Máa gbé délé mi ní gbé yà bẹ́ẹ̀ ni ṣé kí n gbé yọ. ẹ má secret wa ni ẹ má gbé yọ. máa sanra lónìí onígangan ni máa sanra kò ń ṣọ. àti ẹ̀dẹ̀ dúpẹ́ pé ìyàwó yín aláṣẹ ni wọ́n. bẹ́ẹ̀ ni chef tó pójú òṣùwọ̀n. chef ni wọ́n ń ṣe kúkúrì chef chef. ẹ má jẹun gan-an ẹ láìkí oúnjẹ. bí mo ṣe ń dán. èmi náà rí i pé mo sọ fún yín pé ẹ̀ tí ẹ̀ wùwà bí àwọn ọmọ Nàìjíríà rárá ìní salmon ọ̀la everything wọ́n ṣàfihàn fi ń ṣe practical tó bá dẹ̀ ti bọ́ síbẹ̀ ó di recipe ẹ ṣe ẹkú support. ẹ̀yin wa lórí ètò Oyinmomo lọ́jọ́ tèmi níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà lélẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ bá ètò yìí ẹ lè lọ wò lórí ẹ̀rọ ayélujára ìyẹn lórí YouTube lórí Oyinmomo TV ẹ̀yin tí Ọlọ́run dẹ̀ fún láǹfààní láti rí wò lórí African Magic Yorùbá ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ sí wa
nígbà míì a máa dá ká máa gbé orúkọ tí àwọn òbí wa jogún fún wa ká máa gbéga ju ibi tí wọ́n fi ilẹ̀ sí lọ. Orúkọ tí wọ́n fi ilẹ̀ fún wọ ibo ló ń gbédé? Ṣé orúkọ tí wọ́n fi ilẹ̀ fún ẹ táwọn ọmọ tó fẹ́ fi ilẹ̀ fún tó bá gbọ́ orúkọ yẹn ṣá máa tilẹ̀kùn mọ́ wọn lójú ni àbí wọ́n máa fi ẹ̀rín àtọ̀yàyà pàdé wọn bíi ti àwọn Aníkúlápó Kútì? Ẹ máa rántí orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Orúkọ tèmi ò yí padà, Olúwadámilọ́lá Ọmọbánirẹ́. Ká tún fi eré pàdé níjọ́ mìíràn. Ẹ rántí pé mo máa ń sọ fún yín, God bless you, God bless me, God bless Lagos, God bless Nigeria. Ẹ jẹ́ ọmọ orílẹ̀-èdè rere. Ó dìgbà kan náà. Bí ò bá nídìí obìnrin kì í jẹ́ kó mú. Wonderful 3/4.